ọ̀nà wọn ti ṣe transfer wọn dẹ̀ fi kóòdù wọn mi ì rí owó till now ó dẹ̀ pé nọ́mbà àwọn switch off ló ń sọ kò wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹjọ́ náà ti wà ní kóòtù. ó ti wà ní kóòtù. àwọn òsì lẹ́ra wọn. ok orúkọ tèmi ni Mrs. Salis Morenike so Jalamia ni wọ́n rà lọ́wọ́ tèmi. ṣé lára àwọn Jalamia tó fi ń borí yẹn. Jalamia àwọn Saudi yẹn náà rà lọ́wọ́ mi gáùn náà rà lọ́wọ́ mi wọ́n ra Jalamia wọ́n ra borun wọ́n ra báàgì wọ́n ra bàtà lọ́wọ́ tèmi n tán rà lọ́wọ́ mi ní so wọ́n ní kí n mú àká nọ́mbà mi wá mo ní Opay ni mò ń lò wọ́n ní àwọn ò ní app Opay láàrin lórí fóònù àwọn pé ṣé mo ní other bank mi mo ní mò ń lo Access ọ̀nà òbí yẹn bẹ́tà kí Access dá ó dẹ̀ gba Access lọ́wọ́ mi Access bank ni oníhùn ṣòwò yẹn sí lẹ́sẹ̀kẹsẹ̀ mo dẹ̀ tan app mo login wọnú application owó yẹn ò wọlé so wá ní àhónú máa wọlé nǹkan ọ̀làdẹ ni kó mọ́ ọmọ òun bóun dẹ̀ ń rọ́ọ̀ṣì kí ní kankan ó sáà ní kó ń drop number adẹ flash number lẹ́sẹ̀kẹsẹ̀ bọ̀ number yẹn rìn ó ní kò sí problem ó ní ẹ̀sẹ̀ rí pé ó dẹ̀ lu jáàbù wa ní oníṣẹ́ rí pé jáàbù wa lè ṣé wọn àtún máa lù yín jìbìtì pẹ̀lú bẹ́ẹ̀ ṣe báwọn ṣe jẹ́ ọmọ ìyá ìsìn ni so kí n má fọ̀rọ̀ gùnṣà ó dẹ̀ fi lọ so bó ṣe gorí ọ̀kadà náà ló gbé wá sọ́dọ̀ mi bó ṣe gorí ọ̀kadà lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí mo dẹ̀ try number yẹn ó níṣẹ́ ń fi àní ó lówó yẹn máa wọlé tí náà máa tó bíi 30 minutes mo tún try number yẹn kò lọ mọ́ switch off láti gbà yẹn kò lọ mọ́ dì. kó tó di pé ẹkùn wa mẹ́ràn. kó tó wá di pẹ́kùn mẹ́ràn but ó máa ń gbé oyin wa ló máa ń gbé wa ní oyin ní nọ́mbà yẹn gbé wa. ó dára ẹ ń bó lẹ ẹ̀rọ dé dúró báyìí nísìn. ọ̀rọ̀ ti wà ní kóòtù báyìí so. ẹ̀dẹ̀ nígbàgbọ́ pé ilé ẹjọ́ máa wọ́n á ṣe èyí tó yẹ kán ṣe ẹ̀tọ́ bó ṣe yẹ kán ṣe. ẹ ti tán ẹ̀yin kan orúkọ mi ni Sùlẹ̀. a kú dédé àkókò yìí níbi gbogbo tẹ́ bá ti ní àǹfààní láti máa wò wá ní ìkànnì Ajara Malifat TV tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ́ darapọ̀ mọ́ wa ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button ẹ like ẹ comment ẹ bá wa share àjọṣepọ̀ wa la lè fi ṣe àṣeyọrí. ṣé ẹ rántí obìnrin kan eléyìí tí wọ́n sọ pé ó máa ń ṣe fake alert fún àwọn èèyàn ní ìlú Abẹ́òkúta eléyìí tí ikọ̀ Mákindé descendant tí wọ́n rọ́wọ́ tó ní bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn àbí ọjọ́ mélòó kan sẹ́yìn tẹ́ ẹ bá gbàgbé fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wo fọ́nrán náà ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ bá wò ẹ sì lè rí ní ìkànnì wa níbi tá a ti táìpẹ̀ wípé obìnrin kan ń ṣe fake alert nílùú Abẹ́òkúta ẹ wá dúró àwọn èèyàn tí wọ́n dúró yìí láwọn tí wọ́n ti rí tí wọ́n lo orí ẹ̀rọ ayélujára nìyẹn àwọn míwà tẹ́ kó wọ́n lo orí ẹ̀rọ ayélujára tó jẹ́ wípé wọ́n ṣẹ̀ máa gbọ́ ọ̀rọ̀ látẹnu ẹnìkan sẹ́nìkan ni. ẹ̀yin àgbàlẹ̀ sọ wípé ẹni tí ó bá gbọ́ àlọ́ ó yẹ kó gbọ́ àbọ̀ lélẹ́yìí o gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní wọ́n ti gbé obìnrin náà lọ sílé ẹjọ́ ìyẹn ilé ẹjọ́ sì ti ń jẹ́jọ́ lórí rẹ̀ wọ́n tí ó bá fi di òpin oṣù kejì tá a wà oṣù kẹta tá a wà nínú rẹ̀ yìí náà ni ìgbẹ́jọ́ yóò wáyé gbogbo àwọn tí wọ́n lọ sílé ẹjọ́ láti lọ ṣẹ̀rí pé lóòótọ́ ló ṣe bẹ́ẹ̀ gbogbo wọn lè rí ní ọ̀dọ̀ ikọ̀ Mákindé Fásunlé ìyẹn ọ̀dọ̀ ikọ̀ Mákindé Fásunlé descendant yẹn kí máa fi àkókò ìgbóríyìn fún ikọ̀ Mákindé Fásunlé descendant wípé kú iṣẹ́ takuntakun lágbára Ọlọ́run bá ní fi tiwa ṣe tẹlómi láṣẹ Èdùmàrè mo kì í mo lù yín lọ́gùn ẹnu pé ẹ kú ìgbìyànjú Ọlọ́run nínú àánú ẹ̀ á gbà fún wa ẹ wo ẹ jẹ́ ń ṣí ojú ẹ̀ sílẹ̀ kẹ́gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ṣe o ẹ kú ìfẹ́. tẹ́ ẹ̀ ń wò mí lọ́wọ́lọ́wọ́ ẹ rí àwọn obìnrin kan bí ìyí àtọkùnrin lórí ọ̀rọ̀ arábìnrin tá a sọ pé ó fi fake alert tó fi ń ṣe àwọn èèyàn jàǹbá káàkiri bí kó ra mineral kó ra búrẹ́dì kó ra gbogbo ẹ̀ tí ó sọ pé ṣáà ti rí o ó ti lọ o káwọn yẹn tó ṣẹ́jú pẹ́ ó ti gọ̀kadà ó ti lọ ṣùgbọ́n gbogbo ògo tọlọ́run ni a dúpẹ́ lọ́wọ́ kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn fún ìgbésẹ̀ akin tí wọ́n bá gbé lórí ọ̀rọ̀ yìí a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn olùṣàkóso ètò ẹ̀ka ìdájọ́ ní ìpínlẹ̀ Ògùn a sì dúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá wa ṣe ZDS àbí ZDS ní Ládẹrin nínú Trevia Complex pàtàkì jùlọ kọ̀mándà wa Akeem adúpẹ́ lọ́wọ́ yín o fún gbèsè tẹ́ bá gbé torí obìnrin yìí ó ti fojú balẹ̀ ẹjọ́ lónìí bí àwọn èèyàn wọ̀nyí bọ́ ṣe ń kó ní kóòtù wọ́n ń wá síbí wọ́n dẹ̀ ní ìgbésẹ̀ akéètì ń lọ lọ́wọ́ ẹ wò wọ́n o ṣé ẹ ti rí wọn ìgbésẹ̀ ti wà ní kóòtù kẹ́ bá mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ láì jìyà kí lorúkọ tí. Oyèkán Àlìmá. Oyèkán Alimat ẹ̀yin ní obìnrin yẹn kí ni wọ́n gbà lọ tí. ọjà 34,000 naira ló rà lọ́wọ́ mi. ló rà lọ́wọ́ yín
tó dẹ̀ fi fake alert. tó dẹ̀ fi fake alert hàn mí àti máa ṣẹ́jú pé báyìí ó ti gbọ́kadà ó ti lọ. ṣé ọ̀rọ̀ yẹn ó ti wà ní kóòtù àbí òsì mẹ́. ọ̀rọ̀ kéèsì yẹn ti wà ní kóòtù. nílé ẹjọ́ ìgbẹ́jọ́ ti ń lọ lọ́wọ́. ìgbẹ́jọ́ dẹ̀ ti ń lọ lórí rẹ̀. ẹ̀yin kọ́ mọ́ mi. orúkọ mi ni Yẹ́misí Kọ́mọláfẹ́. ok. mopping stick ló rà lọ́wọ́ mi àti Ghana must go àti greater ló rà lọ́wọ́ mi ó dẹ̀ ṣòwò yẹn sí mi ó ní ṣé mo ti rí tó ti wọlé ìgbà tí máa fi jú pa owó ti lọ láti gbà yẹn làárọ̀ owó ọjọ́ dẹ̀ ti wà ń kóòtù báyìí. àdúpẹ́ lọ́lọ́ ẹ̀yin kọ́. orúkọ mi ni Mrs. Ebuede Lùwàtòyìn ó ra báàgì school àti socks àti boxer. ṣọkọ fún yín ó dẹ̀ káàṣì. ṣe owó fún mi ó ní ó ti wọlé mo ní kò tí wọlé ó ní ó wọlé mo dẹ̀ gba nọ́mbà ẹ̀ immediately tí mo gba nọ́mbà ẹ̀ ó wà lórí ìdúró ríǹgì ó ní kí n má wọrí kó máa wọlé immediately tó ti lọ báyìí mo dẹ̀ pé kó lọ mọ́. owó wọlé mọ́ owó wọlé mọ́ owó dẹ̀ wọlé. owó wọlé mọ́. Ògùntúyìn the blessing èmi lọ ra búrẹ́dì lọ́wọ́ ẹ̀ tó ṣe fake alert fún mi. èló. 10,300. 10,300. bẹ́ẹ̀ni mi ò dé rí ẹsẹ̀kẹsẹ̀ wọ́n ti lọ́wọ́ fún mi náà nọ́mbà ní orí wọn. kí orúkọ olóògbé jáde. kò tiẹ̀ gbé orúkọ wá rárá. ọ̀dà ẹ̀yin kọ́. orúkọ tèmi ni Ògúnlẹ́yẹ Ọmọlára tó wọ́n ra provision lọ́wọ́ mi wọ́n ra mílò àwọn nǹkan provisions àwọn biscuits pack wọ́n dẹ̀ mo ní kàn ṣòwò sí Opay mi ọ̀nà wọn ò lè ṣòwò sí Opay money points wọn ò lè ṣòwò sí kí n fún wọn ní bank account mo dẹ̀ fún wọn wọ́n pe orúkọ tó máa gbé jáde wọ́n ní wọn ti ṣe transfer wọ́n dẹ̀ fi kóòdù wọn mi ì rí owó till now ó dẹ̀ pé nọ́mbà àwọn switched off ló ń sọ wàá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹjọ́ náà ti wà ní kóòtù. ó ti wà ní kóòtù. àwọn òsì lọ́ra wọn. ok. orúkọ tèmi ni Mrs. Salis Morenike so Jalamiya ni wọ́n rà lọ́wọ́ tèmi. ṣé lára àwọn Jalamiya tó fi ń borí yẹn. Jalamiya àwọn Saudi yẹn náà rà lọ́wọ́ mi gáùn náà rà lọ́wọ́ mi wọ́n ra Jalamiya wọ́n ra borun wọ́n ra báàgì wọ́n ra bàtà lọ́wọ́ tèmi nítorí rà lọ́wọ́ mi ní so wọ́n ní kí n mú account number mi wá mo ní Opay ni mò ń lò wọ́n ní àwọn ò ní app Opay láàrin lórí fóònù àwọn pé ṣé mo ní other bank mi mo ní mò ń lo access ọ̀nà òbí yẹn better kí access dá ó dẹ̀ gba access lọ́wọ́ mi access bank ni oníhùn ṣòwò yẹn sí lẹ́sẹ̀kẹsẹ̀ mo dẹ̀ tan app mo login wọnú application owó yẹn ò wọlé so wá ní àhónú máa wọlé nǹkan ọ̀làdẹ̀ni kó mọ́ ọmọ òun bóun dẹ̀ ń rọ́ọ̀ṣì kí ní kankan ó sáà ní kó ń drop number adẹ̀ flash number lẹ́sẹ̀kẹsẹ̀ bọ̀ number yẹn rìn ló ní kò sí problem ó ní ẹ̀sẹ̀ rí pé ó dẹ̀ lu jáàbù wa ní oníṣẹ́ rí pé jáàbù wa lè ṣé wọn àtúmọ̀ á lù yín jìbìtì pẹ̀lú bẹ́ẹ̀ ṣe báwọn ṣe jọmọ ìyá ìsìn ni so kí n má fọ̀rọ̀ gùṣà ó dẹ̀ fi lọ so bó ṣe gorí ọ̀kadà náà ló gbé wá sọ́dọ̀ mi bó ṣe gorí ọ̀kadà lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí mo dẹ̀ try number yẹn ó níṣẹ́ ń fi àní ó lówó yẹn máa wọlé tí nọ́mbà máa tó bíi 30 minutes mo tún try number yẹn kò lọ mọ́ switch off láti gbà yẹn kò lọ mọ́ dì. kó tó di pé ẹkùn wa mẹ́ràn. kó tó wá di pẹ́kùn mẹ́ràn but ó máa ń gbé oyin wa ló máa ń gbé wa ní nọ́mbà yẹn gbé wa oyin ní nọ́mbà yẹn gbé wa. ó dára ń bó lẹ ẹ̀rọ dé dúró báyìí nísìn. ọ̀rọ̀ ti wà ní kóòtù báyìí so ẹ̀dẹ̀ nígbàgbọ́ ní pé ilé ẹjọ́ wọ́n á ṣe èyí tó yẹ kán ṣe ẹ̀tọ́ bó ṣe yẹ kán ṣe. ẹ ti tán ẹ̀yin kọ́. orúkọ mi ni Suliat mo wà ní Ìgbòrè so ó dé ní on the 13th of February ní àárọ̀ bíi past 11 tí mo ṣí shop tán ó lóun fẹ́ ra seaman pẹ̀lú wine tí ò ju 3,000 lọ ó ní láti sọ fún un pé kò sí wine tó máa rí tó máa jẹ́ 3,000 5,500 ní upward ó ní kí n mú wá ó dẹ̀ ní kí n mú seaman náà mo ní kò sí tí ó ní cup tó béèrè ìtó ní cup wo ló wà ó ní kí n mú so kí tó ní kí n mú nínú shelf mi kí n yí padà 270,000 naira cash ó gbé lórí table mi wọ́n dẹ̀ wà lẹ́yìn everywhere ẹni tó gbọ́kadà tó bá mi wà lọ báyìí àwọn tó lọ sọ́nà báyìí gbogbo wa ṣàwà káàkiri àárí ẹni tó jọ ìgbà tí mo ṣẹ̀ wá ó wá tó bí 5 days after ni mo rí i pé live lẹ́wọ̀n èèyàn wá fún mi pé Fáṣọlé Mákindé mobìnrin kan mo kò sáré fò dìde pé ẹni tó gbé mi ní owó nìyí kùrùkùrù tí mò ń pé everybody káàkiri mo rí i pé ọ̀dọ̀ wọn Dragon squad ni wọ́n wà ní Ládìrí mo dẹ̀ débẹ̀ wọ́n béèrè lọ́wọ́ mi pé báwo lẹni náà ṣe rí mo dẹ̀ ṣàlàyé pé wọ́n já wọn wà ní tèmi wọ́n dẹ̀ ní ọgbà tó mú mi dọ́dọ̀ ẹni tẹ́ wà mo ní bẹ́ẹ̀ ni ẹni tí mò ń wá gangan lélẹ̀ mo dẹ̀ sọ fún wọn pé ṣé wọ́n mọ̀ mí dáadáa wọ́n náà wò wọ́n tí mo ní tẹ́ náà àbúrò yín fẹ́ ṣe freedom pé ẹ fẹ́ fi ṣe ìgbàyè fún àbúrò yín ni kò dẹ̀ sọ jù bẹ́ẹ̀ ló dẹ̀ ń wò mí kò dẹ̀ sọ ju ẹ̀hìn yẹn lọ mo dẹ̀ ní tẹ́ pamọ́ wá bá mi lẹ́yìn ó dẹ̀ sọ fún àwọn officers pé òun ò lọ́mọ later on nínú investigation wọn ni wọ́n mọ̀ pé wọ́n ní ọmọ lọ́wọ́ 3 months old lọ́mọ náà tí wọ́n fi gbà wá gbọ́ so wa dẹ̀ ti wà ní court lẹ́ni yìí láti àárọ̀ láago 7 lọ ní ká wá a ti wà ńbẹ̀ látàárọ̀ àṣẹkúrò níbẹ̀ ni wọ́n dẹ̀ ní pé tó bá ti di March 31st wọ́n máa padà pè wá pé ká wá padà wá sí court ọ̀rọ̀ wa wà sí wà nílé ẹjọ́ báyìí báyìí. ọ̀dà bẹ́ẹ̀. madam kọ́. Bukola lórúkọ mi. Bukola
ìwé ní Montani Ṣàpọ̀n ìwé ló wá ra big note during the season àwọn ọmọ school carton of big note 60 leaves mo tà fún ní 39,000 higher education mo tà fún ní 40,000 ó ra half ó jẹ́ 59,000 naira mo dẹ̀ ní kó ṣòwò sí smart card ṣó náà wọ́n ṣòwò sí smart card mo ní opay nǹkan ó náà wọ́n tẹ̀ ní ṣe opay pé kí n fún wọn ní normal bank mo wá fún Polaris bó dẹ̀ ṣe ṣòwò yẹn ó ní ṣe mo ti rí mo ní mi ti rò owó yìí mo dẹ̀ mú fóònù mo ní mi ti rí mo tún tẹ̀lé ó náà nǹkan jú kí n gbé sínú àpò tí mo gbé sí yẹn báyìí ó ní ẹ dá mi lóhùn wọ́n dúró dé òun ní school wọn òun ṣì ń padà bọ̀ wá báyìí rajà bó ṣe lọ nìyẹn láti gbà yẹn àfìgbà tí mo rí lórí Facebook pé wọ́n ti mú ọwọ́ ti tẹ̀ ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pọ́wọ́ tẹ̀ àṣírí ẹ̀ tú a dẹ̀ ti lọ kóòtù látàárọ̀ bá a ṣe ń bọ̀ lélẹ́yìí o Ọlọ́run jọ kó bá wa yan fún gbogbo. iṣẹ́ rí ẹ̀kọ́ ńlá ni ọ̀rọ̀ yìí jẹ́ fún gbogbo àwa tá à ń tajà yálà ọkùnrin àbóbìnrin bẹ́ẹ̀ nìkan bá rajà lọ́wọ́ yín tó ní ẹ bá wọ̀rí ẹja ṣe transfer ẹ rí i dájú wípé owó yẹn wọlé àwọn èèyàn tá a rí mọ́ rèé o èrò pọ̀ o ṣùgbọ́n ká dákẹ́ káfíṣẹ́nu ká dákẹ́ díẹ̀ lára àwọn èèyàn tó lọ sí kóòtù lẹ́rí bí ìlú ni gbogbo ògo tọ́lọ́run ni mo dẹ̀ adẹ̀ nígbàgbọ́ tó nípọn nílé ilé adájọ́ níwájú adájọ́ tọrọ yìí wà a nígbàgbọ́ pé wọ́n ṣe ohun tó nítumọ̀ torí àṣetì ò sí fọmọ Ọlọ́run kàjá bó ti jẹ́ o torí pé etí tó bá gbọ́ àlọ ó yẹ kó gbọ́ àbọ̀ ẹ̀rọ ti wà ní ẹjọ́ ní oṣù kẹta ni ìgbẹ́jọ́ máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ arábìnrin yìí tó ẹ máa bá a pín ẹ ṣeun. ẹ tẹ́tí sí ìkéde yìí ǹjẹ́ èyí náà ti gbọ́ nípa ọ̀nà míì tí a lè gbà rí iná mọ̀nàmọ́ná tí kò kì í sí lo epo ìyẹn ni sólà àti inverter ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n mọyì sólà àti inverter kì í fi ṣeré bákan náà wọ́n mọ̀ pé ó máa ń mú kí owó tí èèyàn ná dínkù lọ́pọ̀lọpọ̀ ẹ wá gbọ́ o Thompson Technology Production ti ṣetán láti bá yín ṣe àtòpọ̀ sólà tàbí inverter ó wà ní oríṣiríṣi èyí tẹ́ ẹ bá fẹ́ bí ẹ bá fẹ́ ní ńlá ó ń bẹ bí ẹ sì fẹ́ èyí tó jẹ́ kékeré láti gbé yàrá kan yàrá méjì yàrá mẹ́ta odidi ilé wọ́n lè tó papọ̀ fún yín ní owó tí ò sì gani lára ẹ ṣe kàn sí Thompson Technology Productions ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn rèé 0810 502 0353 0810 502 0353.